dákun mo bẹ̀ ọ́ ní Ọlọ́run bó ti ní káyé jẹ́ ń fọn ká bẹ́ẹ̀. Amina. àmọ́ mo jẹ́ pa ọ̀tọ̀ ká mi o. Àmín. ẹni Ọlọ́run bá ṣe léèyàn ẹ wo ó kọ́ wá jọra wa níbà àkànṣe fẹ́ gbàgbẹ́ wọlé jẹun ẹni wọ́n jí gbé ọ̀tọ̀ níbà òun jẹ́ Muhammad Buhari Muhammad Jamiu sọmọ pé bí kí wọ́n gbé Buhari Musa Ajigobi ẹni bá lóko olówó yìí náà wà ní bẹ́ẹ̀ bá ti fo títí express ńbẹ̀ lòun kọ́lé sí àpáàtú lòun náà àbáwọn tí wọ́n gbàgbẹ́ jẹun àwọn yà gbé mọ́tò mi sí sórí eléyìí òun ọjàwó eléyìí ọjàwó ó sì já èrò sọ́dọ̀ wa torí gbogbo bẹ́ẹ̀ tí kílíkì ẹ̀ tẹ́ ń wọ́n owó ń bọ́ sọ́dọ̀ àwọn kan wọ́n ti wo pé tèmi ní ọjàwó wọ́n á gbé mọ́tò mi síbẹ̀ kọ́dà àwọn tó fi account number sí àwa sì ń ṣe wá sí lọ́wọ́ lọ́dọ̀ Bọ́lájí ilèmílẹ̀ fi ṣe fídíò jẹ́ rí òun pé ẹni wá bá ti sẹ́ndì owó sí wọn fowó rẹ̀ yọ sàkátì òní ládàá ni èmi Buhari Musa ni mo sì Muhammad dúró bí tí mo dúró tí mo ṣe fídíò yẹn mọ́tò ń lọ mọ́tò ń bọ̀ mo ní èmi pariwo àsìtẹ́ èmi ń wọlé lọ́nu o báyìí ti rí nù gbogbo ẹni tí ń pè kọ́dà wọ́n ń pe àwọn ẹbí mi wọ́n ń pa ṣáájú mi ọmọ ìyá mi San Adélọ́dún wọ́n ní àwọn èèyàn ń dààmú àwọn gan bàbá wa ọba aláhọ̀ kábíyèsí ọlọ́njẹ́ mi yín ogun Àmín. mo dúpẹ́ fún yín púpọ̀ Àmín. ẹnjìnìà Tom bàbá tó bí sójà mo dúpẹ́ fún yín púpọ̀ ọba oníbà lẹ́kọ̀ọ́ ọlọ́mọsàjọ́ dáa fún Amina. ọba Suleimana oníbà ẹkùn ọlọ́wọ̀n ní palẹ́kùn Àmín. gbogbo wọn ni wọ́n ń pè mí bàbá wa ọba Ọjọ́ra Abdulfatai aromire o ṣeun wọ́n pẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo bẹ̀rẹ̀ àdúgbò tiẹ̀ ọba Ọjọ́ra ọ̀rẹ́ mi ọba dáadáa ọba tó ṣe pé nù ìtọ́lọ́hún ṣe fọ́ba ni kò ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọba local government méje níbẹ̀ ni ó ń da ọba Ọjọ́ra nìkan kò sí mọ́ Nàìjíríà gbogbo yìí ni mo dúpẹ́ fún alákọ̀wé tí ń pè mí gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn ọmọ ìyá mi gbogbo yìí ni mo dúpẹ́ fún gbogbo ntọ́jọ́ rẹ bàbá wa Sani Adélọ́dún Ajíkòbí tẹ́ ń pè wọ́n pé níta mọ̀ ń gbọ́ ni ìyá wa jẹ́ tọmọ bí gbogbo yìí ni mo dúpẹ́ fún olólùfẹ́ ẹ̀rí from Australia Alhaja Rashida àtàwọn jàmbá kan bẹ̀ ní Australia àwọn náà sá ń pè Ọlọ́run bá nífẹ̀ẹ́ gbogbo yín wọn ò ní jí yín gbé. Àmín. láti Amẹ́ríkà ẹ̀rí àwọn náà ń bẹ̀ ń bẹ̀ London wọ́n bẹ̀ ń bẹ̀ Germany Paris France àwọn ìmáàmù Paris àwọn fáwọn wàlí Abdulrahman ní France gbogbo wọn ni wọ́n ń pè kátó Abidjan Cotonou Ghana Cameroon lérí ìwé jẹ́ ọ̀gbìn. ṣé kò wá yẹ kéèyàn dúpẹ́ fún un. Alhamdulillah. gbogbo dúpẹ́ fún o jákèjádò ayé aláàfáà ó pè mí àáfáà wa Hamza tẹ̀kọ́ gbogbo yín lọ́dún jọ dáa fún. Àmín. wọn ò ní jí yín gbé wọn ò ní já wa náà gbé. Amina. àwọn ọmọ yín àtìyàwó yín ò ní dẹni àwa títí wa náà ò ní dẹni àwa. Amina. àti máa bẹ́yìn náà gàmdàtà ẹni. ما بين دمدة عيني ما بين جمدة عيني وانتباهتها ما بين جمدة عيني وانتباهتها
حال إلى حال يغير الله من حال إلى حال فكل إنسان gbogbo èèyàn ما بين غمضة يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال àwọn tí ń dúpẹ́ fún iná àwọn tí ń dúpẹ́ fún ni Alhaji Ahmad Ọlárẹ̀wájú Alifulani lẹ́kọ̀ọ́ programu rẹ̀ láàárọ̀ yìí ó pè mí látọ̀ òun kò sì gbé yín sì ń bá a sọ̀rọ̀ أكرمك الله lérí programu ẹ̀ tí gbogbo ayé máa gbọ́ lẹ́kọ̀ọ́ ó ti bí mi mọ́lẹ́ mi ní ìyá àmàlà àti ewédú lọ́wọ́ yìí èmi kọ́ ọ láwọn rí fídíò tí mo ṣe ó ní àmọ́ kámẹ́rà tí wọ́n fi rèkọ́ọ̀dù mi yẹn ó ní ọ̀rọ̀ mi ń ṣáájú kámẹ́rà tí wọ́n fi rèkọ́ọ̀dù ó ní wọn ò ṣẹ́ẹ̀tì ẹ̀ dáadáa ọlọ́rọ̀ mi ń dàbí pé àbí wọn yìí ń tẹ̀lé ọ̀rọ̀ tí ń bẹ̀ẹ̀ ni ló ń fi pè mí báyìí ọlọ́run Ahmad Ọlárẹ̀wájú Alifulani ọlọ́run bá ràn lọ́wọ́ آمين ọlọ́run bá ń ṣàánú ẹ̀ ọlọ́run bá ń ṣàánú ẹ̀ ọlọ́run àwọn ẹni ọlọ́run àwọn èèyàn pọ̀ fà Àfà Làbíbù Àfà wa Sanusi Mufasiru gbogbo òlú Ìlọrin Àfà wa Abdulrazaki àdúrà gbà àbúrò mi أكرمك الله ما بين غمضة عين وانتباهها bàbá yìí ké bẹ́ẹ̀ ń jòkó ni mo ti ní àdúrà gbà àbúrò mi lọ́kọ̀ọ́kọ́ mi báyìí ṣé mo wá ní mo jù ọ́ lọ ni. يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال gbogbo ní ẹjọ́ kọ́ orin yìí inú ọdún yìí etí ó dùn mọ́ yín tí ń bẹ nínú ọkàn yín báyìí ọlọ́run ó yí padà sí etí ó dùn mọ́ yín. ما بين غمضة عين وانتباهها يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال bàbá wa láyé àgbà tòní wọ́n ṣàdúrà fún mi láǹsá ìsìlámù lẹ́nìí bàbá dáadáa bíi ama wọ́n làwọn èèyàn sàn wọ́n bá wọn ni àwọn èèyàn sàn wọ́n kọ́ra láti lú mi wọ́n wá pọ́n wọkọ̀ wá bá wọn àwọn ni kí n bẹ ó ṣe wá sí èmi náà rí fídíò rẹ̀ tó ṣe ní ó jẹ́ kí n dààmú mọ́ bàbá yẹn ṣe àdúrà wọ́n tún wá pè mí ẹ wá bíi ama bàbá yẹn wá pè mí lẹ́ni tó yẹ kí n lọ bá wọn fa wọ́n tún wá pè mí wọ́n wá ń bá mi sọ̀rọ̀ lórí fún wọn wá ń ṣàdúrà bàbá wa lájà gbà tóní ẹ fọkànbalẹ̀ wọn ò ní jí kankan gbé nínú wa lábẹ́ yín. آمين ما بين غمضة عين وانتباهها يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال gbogbo ẹni tí a máa wò pé wọn ò sì dáko èmi gbogbo yín ni mo dáko ọlọ́run mọ̀ yín jù mí lọ ọlọ́run san yín lẹ́san olórí. ما بين غمضة عين وانتباهها يغير الله من حال إلى حال gbogbo yín ni mo dúpẹ́ fún. يغير الله من حال إلى حال kálukú ní màá ń dẹ̀ ti bẹ̀ lọ́dọ̀ ẹ̀. àwọn tẹ̀ bá rí ti sọ tí ọ̀dà ń pọ̀ ọmọdé kejì ti bẹ̀ lọ́dọ̀ wọn ni wọ́n ń ná. àǹfààní wà sí ilé ayé ni pé ní wọ́n bá sọ̀rọ̀ kan sí ọmọ yìí ó dùn ọ́ púpọ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ sáwọn kan. الله ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n sọ yí pé tí wọ́n ò rí àmúrọ̀bà tí wọ́n wá lẹ fọ́tò mi mọ́bẹ̀ pé òun náà lọ bẹ̀ wọ́n wá bá máa lọ́wọ́ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ bá الحمد ṣé máa لله jí àfa kan gbé gbogbo wàyọ̀ ọlọ́run ò ní jẹ́ wọ́n mọ̀nà lé wa. آمين